ẹ̀yin tèmi nílé lóko níbi gbogbo tẹ́ ti ṣe bẹ́ẹ̀ tẹ́ ti láǹfààní àti mọ gbọ́ wa àti mọ wò wá lórí ìkànnì amóhùnmáwòrán DIGINAIJA TV. Ó yá jẹ́ ṣe bẹ́ẹ̀ tí mo jẹ́ kí yín pé ẹ kú ojúmọ́ mọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé aláǹfààní àti mọ já yín sí àti mọ gbé yín débẹ̀ àti mọ fi tó yín létí àwọn ìṣẹ̀lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà káàkiri ilẹ̀ káàárọ̀ oòjíire. Agboolé union náà la ṣe bẹ́ẹ̀ la wà báyìí ó níbi tí awuyewuye ti ṣe bẹ́ẹ̀ tó ti ń lọ láàrin àwọn ọmọ union Nurtw awuyewuye láàrin Alhaji Wasiu Ayinde MC Oluomo àti Sego Nation. Bákan náà tí ẹ ò bá gbàgbé nínú fọ́nrán kan ìṣáájú lẹ́yìn tí àgbéjáde tí àjẹkòdì mímọ̀ fún yín níbi tí arákùnrin kan àríṣe tó ti jẹkòdì mímọ̀ wípé òun tó gẹ́ òun ò tẹ̀lé MC Oluomo mọ́ àfi Sego Nation. ọ̀rọ̀ òun náà ló ṣe bẹ́ẹ̀ ló ṣe okùnfà bí ìyá òòṣà ti ṣe jáde wá lórí awuyewuye ọ̀hún. Ṣùgbọ́n ká tó mọ mẹ́nuba ibẹ̀ yẹn ẹ jẹ́ ká kọ́kọ́ jọ wo fọ́nrán yìí. Ojú ọ̀rọ̀ lọ ẹ̀ṣẹ̀ wáyé wọ́n dá ìtàlá àwọn ṣe òbítí ìtọ́wọ́nà òbítí ó gbìyànjú ọmọ fún ọlọ́run ẹgbẹ́ òbítí kí wọ́n náà ṣẹlẹ̀ fún ọmọ Èkó Sego làwọn ọlọ́gbárí ẹ̀wọ̀ ọlọ́mù Èkó Sego ọlọ́gbárí àríṣe. Ọ̀rọ̀ náà lẹ ṣe bẹ́ẹ̀ lẹ ti gbọ́ yìí ṣe káwa ni arákùnrin ti ṣe bẹ́ẹ̀ ó ti jẹ dòdò náà ni òfin lè sọ òdodo mọ́ o àbí ṣe ká ní nǹkan náà ni ó ṣe bẹ́ẹ̀ ló ń sọ̀rọ̀ ní àkógbà tí ó ń gbé MC Oluomo gẹ́gẹ́gẹ́ tó ní aláàánú òun ni o. ẹ wo ọ̀rọ̀ ń ṣe bẹ́ẹ̀ ó so sí ni lẹ́nu ó buyọ̀ sí ṣùgbọ́n ìyá tó bá kọ sí yín ẹ má gbàgbé láti bá wa fi sọ̀rọ̀ sí abala àríwé sí ìyẹn comment section. Bẹ́ẹ̀ kẹ́ tún bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ jẹ́ ká gbọ́ àlàyé ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ látẹnu ìyá òòṣà. Ayé gbogbo yín ti bàjẹ́ o ẹlẹ́kọ̀ọ́ Sego lẹ̀ Èkó Sego lẹ̀ wà sórí wọ́n dáńkú tó dàbí kùkùté yẹn Wasiu Ayinde ló mú ẹ wá sọ́dọ̀ Oluomo o wàláì ó játa Oluomo ó jẹ́pọ̀ Oluomo ó jẹ́yẹ Oluomo ó máa ṣẹlẹ́yàbọ̀ bí tó lọ yẹn ni ọ̀dọ̀ Sego tó lọ yẹn ó máa ṣẹlẹ́yàbọ̀ bẹ̀ tó kò bá ń jẹ tọ́lọ́hún ẹ tó bá ní kó má rí bẹ́ẹ̀ aláàárọ̀ àjẹkó rí bẹ́ẹ̀ alálẹ̀ àjẹkó rí bẹ́ẹ̀ ó máa ṣẹlẹ́yàbọ̀ láti ọ̀dọ̀ Sego tó lọ yẹn ó máa ṣẹlẹ́yàbọ̀ ni ò ní ṣoríire ò ní móríire délé mi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ tó wá kó ta ló sọ bẹ́ẹ̀ yóò jà ló sọ bẹ́ẹ̀ ṣó mọ̀ pé mọ̀ mi ẹ̀yin Zaria ìwọ sọ pé kò Sego lẹ ẹ̀yin Òṣòdì tuntun lẹ́yìn wà yìí o àbí Òṣòdì tuntun lẹ wà yìí o Òṣòdì tuntun tí bàbá ńlá kú bàbá ẹ gbé wá láti lọ́run Òṣòdì tuntun tí aláya bàbá ńlá kú bàbá ẹ tó gbé wá láti lọ́run ẹ wá máa ṣe Òṣòdì tuntun yẹn ká máa wò ayé yìí máa bàjẹ́ Sego ṣọmọ pé mi pè é mi ta sí ẹ látijọ́ yìí mi sọ̀rọ̀ sí ẹ látijọ́ yìí àmọ́ gbogbo nǹkan táwọn ọmọlẹ́yìn ẹ̀ tó ń ṣe fún Oluomo yẹn àdàbí tó yẹ pé ọwọ́ òru yẹn l'Oluomo fi mú ẹ Sego òun lẹ máa fi jẹ lọ àmọ́ tó bá kí sọ́wọ́ yẹn l'Oluomo fi mú gbogbo yín tó yẹ pé gbogbo yín ẹ̀ ń wá ṣubú Oluomo gbogbo yín lẹ máa gbogbo ẹgbẹ́ tó bá ti ń wá ṣubú Oluomo nínú yín ẹ máa ṣubú ara ẹ máa ṣubú ẹ̀mí ẹ máa gbogbo ìkọ̀ọ̀kan nínú yín ẹ máa ṣubú dànù ni Sego ó yẹ kó lè pa ọmọ lẹ́yìn ẹ̀ kí ló dé Oluomo nìwọ lára ni gbogbo ẹgbẹ́ tó bá ti ń lo Oluomo lára nínú yín ìnira máa jẹ́ tí gbogbo fídíò tí mo ń ṣe mo fẹ́ kó délé kó dóko ni o kó dé gbogbo bíkíbi mo fẹ́ kí Zaria rí kẹ́nìbọ̀dì rí kí gbogbo àti wẹ̀mọ́ tó sọ wípé iṣẹ́ tọkọ ń ṣe sílẹ̀ ká lọ́kọ ẹ ọkọ ẹ olóṣìṣẹ́ sílẹ̀ iṣẹ́ ò lọ́kọ ẹ ṣe sílẹ̀ ó ti gbàgbé ọpẹ́lọpẹ́ sọ́sẹ̀sì kan lójú ló láì lójú àkàrà kọ́ ni màmá ẹ̀ ń tà lẹ́gbẹ̀ẹ́ títì ó dìgbà tí màmá ẹ̀ bá tàkàrà kó tó fún ẹ lówó oúnjẹ lọ sí skul ó wá sọ pé ṣé tọ́kọ ẹ ṣe sílẹ̀ ìwọ já kọ́kọ́ fẹ́ kẹ́yìn ṣé wọ́n já kọ́kọ́ fẹ́ sọ́sẹ̀sì àbí tó yẹ pé sí kíra wà láyé wọ́n mọ̀ wọ́n níyàwó sọ́sẹ̀sì lọ́wọ́ ojú mi dáadáa àwọn pọ̀lọ́ ẹni tó gbọ́mọ ẹ wọlé ń jọ́kìnrin àná ayé ẹ máa bàjẹ́ ni gbogbo ẹ̀yin tẹ́ ní Oluomo lára Ọlọ́run máa ní lára yìí lágbára Ọlọ́run máa bá tí ń jẹ ni Ọlọ́run máa bá tí ń jẹ ìwọ Igwe ó sì fẹjọ́ mi sùn ó ti fẹjọ́ mi sùn mo sì máa tá tán pẹ̀lú ẹ̀ ayé yìí máa ń rún ni
ayé yìí máa bàjẹ́ níkọ̀ọ̀kan láyé yìí máa bàjẹ́. àbẹ́rẹ́ pé nǹkan kan lágboolé union ṣé yorùbá bọ̀ wọ́n ní èrà báyìí kò fẹ́ kó kúrò nínú ohun tó ń rí jẹ lákàtà rẹ̀ ní ẹsẹ̀ girigiri nílé àjọfẹ́ kí wàá ní ohun tí a lè sọ pé ó ṣe okùnfà bí gbogbo wọn ti ṣe ń fi MC Oluomo sílẹ̀ ó báyìí lọ darapọ̀ mọ́ Sego Nation torí tí a bá rántí nínú àwọn fọ́nrán kan ìṣáájú gbogbo wọn ọ̀kọ̀ọ̀kan ìjèjì náà ni wọ́n síbẹ̀ tí wọ́n ti jáde síta tẹ́lẹ̀ rí o tí wọ́n ti wá sọ ipa ribiribi tí MC Oluomo ṣe bẹ́ẹ̀ tó kó nínú ìgbésẹ̀ ayé wọn. Ṣé a lè sọ wípé látàrí ìlérí gbàǹgbàǹgbà tí Sego Nation tí ó ṣe fún wọn ló ṣokùnfà bí wọ́n ti ṣe fi MC Oluomo sílẹ̀ ó lọ darapọ̀ mọ́ Sego Nation ṣùgbọ́n ìwà tó bá wà nínú oníwà báyìí òun náà ni yóò ṣe bẹ́ẹ̀ ni yóò wù síta ẹni tí àkọ́níkà tó ṣe ni ìkà ń ṣe bẹ́ẹ̀ ìkà ń gbé inú rẹ̀ tẹ́lẹ̀ ni tó ìyà tó bá kún sẹ́yìn náà ẹ má gbàgbé láti bá wa fi ṣọwọ́ sí abala àríwísí ìyẹn comment section bákan náà kí bá láìkẹ́ ti bá wa ṣe ìkẹ́fì sọ sáwọn olólùfẹ́ yẹn jákèjádò nàìjíríà ìkànnì DIGINAIJA TV àwa ní tiyín ní tòótọ́ àtúmọ̀ bá yín pàdé nígbà míì lọ́jọ́ mi lórí ìkànnì kan náà ẹ ṣé fún wíwò àti gbígbọ́ tí ẹ ń gbọ́ wa àǹdàgbèrè báyìí fún yín pé ó dàbọ̀.